ẹ káàbọ̀ sórí ìkànnì wọn fọbalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣe ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀ ẹ̀wọ̀n àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé ẹ̀kọ́ kẹ́ máa bá wa ká lọ bọ́ ìtúpẹ́ ẹ̀pẹ̀ àṣírí nínú fídíò ẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀wọ̀ ẹ bá wa subscribe kí lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì wẹ́lẹ̀ lágbo òṣèré ẹ̀wọ̀ láìfò papọ̀lọ̀ pẹ̀lọpẹ̀jù fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. The Oyo State Police Command has revealed that a personal assistant attached to a member of the family of former Minister of Power, Adebayo Adelabu, allegedly worked with kidnappers who abducted his sister and 2 children in Ibadan. Òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé tó ń ṣẹlẹ̀. Òun lẹ́gbọ́n yẹn. Chief Sunday Igboho ló ṣiṣẹ́ yẹn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe pè mí tán ṣe àlàyé fún mi. Lára àwọn ọlọ́pàá tó wá láti Àbújá tí wọ́n wá sí Ìbàdàn tí wọ́n dẹ̀ ní pé òkè a kì í kọjá níwájú ilé ọba ká má kọba tí wọ́n lọ sọ́dọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho lọ sílé wọn láti kí wọn láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ibi tí ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ní Chief Ìgbòho ti wá sọ fún mi pé kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbọ́ ǹjẹ́ gbé ní information further lórí ọ̀rọ̀ àwọn sister Adélabú tí wọ́n jí gbé àtàwọn ọmọ ẹ̀. Òṣè wá jẹ́ kó yé àwọn ọlọ́pàá yẹn látàbújá o wípé ìgbésẹ̀ ń lọ burúkú bẹ̀ àwọn dẹ̀ ti fẹ́ gbá wọn mú báyìí. Ṣebí opposite Laurel Hotel ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ rí building yẹn bí wọ́n ṣe wo that is just that. Ìgbà tí àwọn boys òṣà tí wọ́n ṣiṣẹ́ yẹn tán ti gba gbogbo information àwọn ni wọ́n wá sọ fún àwọn DSS tó wá kí wọn àwọn ọlọ́pàá látàbújá wípé ibi báyìí ó yẹ ẹ lọ bẹ̀ tẹ́ bá ti débẹ̀ àwọn tẹ́ bá ti mú ẹni báyìí ẹ ṣe báyìí ìfọ́tí olóyì mẹ́ta ẹ kó fún láìláì ẹ mẹ́ta ní kẹ́ fún nífọ̀tí ajábọ̀ á ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ and exactly bí òṣà ṣe sọ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá ṣe carried everything out àti àwọn boys Ìgbòho gbogbo kìíní yẹn dẹ̀ lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jábọ́ wọ́n dẹ̀ kó gbogbo nǹkan tó yẹ kán kó ṣùgbọ́n ká lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ mo ní ká jẹ́ dúró kẹ́kùn dúró ká wá fi ìlú ẹkùn ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ẹ lè ti máa ṣe ní northern part of Nigeria kẹ́ máa mú jẹ ọmọ àdùbúlẹ̀jà òun ní ìran àwọn ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ bá sún wa kàn gírí ohun tẹ́ máa bá ẹ̀ ní láìkẹ́ tẹ̀lé mi kó wá wo fídíò ẹ̀yin ọmọ kóòtù ajíire Yorùbá ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o alẹ́ ń ṣe bẹ́ẹ̀bẹ́ ẹ jẹ́ kí inú mi dùn ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kó máa ṣe kí ni kó máa lọ bẹ́ẹ̀ tẹ̀lé mi wá wo fídíò. dójú ẹ̀ báyìí ṣe ti rí inú tèmi dùn ayọ̀ mi dẹ́kun òun ni mo ṣe ń tẹnumọ́ wípé both the state government and the federal wọ́n mọ̀ wípé starting la máa ń ní tátẹ́ bàbá yẹn sùn tá à ń jí kíní yẹn á máa wálẹ̀ lára wa ẹ má jẹ́ ó wálẹ̀ o ẹ má jẹ́ ó wálẹ̀ o
because bí ìwọ́de wọ́rọ́wọ́ mi ò ní ká wọ́de ká bá nǹkan jẹ́ ká attack èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́rọ́wọ́ yìí is a very powerful message to the state government and to the federal. Ẹ̀yin lẹ́ẹ̀mọ́ yìí nǹkan tẹ́ ń ṣe nǹkan tẹ́ ń ṣe ìwọ̀nba yín tẹ́ ń bọ́ síta tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́. You are sending a very powerful message both to the state government and the federal wípé ẹ ti ṣetán láti ṣe kí ni bèrè ikú tó pa bàbá wa lọ́wọ́ àwọn ọmọ àlè terrorist tí governor tí state àti federal bá ti kùnà àti rí pé wọ́n ti kùnà wọ́n ti disappoint ara wọn. The whole white world knows wípé failure ni wọ́n láti protect ẹ̀mí wa àti dúkìá wa. Àwa náà ti wá ṣetán báyìí láti ṣe kí ni láti protect ẹ̀mí ara wa. Ẹ wá gbọ́ ẹ̀yin ìran mi. Wọ́n ní ìran ọmọ kóòtù ajíire ìran ọmọ Yorùbá. Wọ́n ní ọmọ àdùbúlẹ̀ ìjà ni wọ́n ọmọ àṣàlọ̀ṣàlọ̀ kó tó jà. Ẹ wo iye ọdún tó ti ń pa wá tá a ti ń káwọ́rọ̀ tá a sọ pé kò sí ẹjẹ́ àṣà máa endure ẹ má jẹ́ àbá nǹkan jẹ́ ẹ má jẹ́ àṣegbá gbogbo bá ṣe ń pariwo àwọn àgbààgbà wa mú wa mọ́lẹ̀ ìgbà tó wá ń sọ orí àwọn ọkọ wa lọ́rùn wọn báyìí tó kó àwọn ọmọ 2 years 3 years tó kó sáhàámọ́ ṣé ara gbogbo wa ò balẹ̀ kí ó má lè máa continue láti máa ṣe kíni láti máa sọ orí àwọn ọkọ wa sọ̀kalẹ̀ ẹ jẹ́ ká máa ṣèwọ́de wọ́rọ́wọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Pastor Samson ní ìlú Àkúrẹ́ tẹ́ ẹ kó gbogbo àwọn èèyàn jáde tẹ́ ṣe ìwọ́de wọ́rọ́wọ́. We are super proud of you sir. Ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ wọn ẹ̀yin mẹ́mbà gbogbo on behalf of gbogbo àwọn ọmọ kóòtù ajíire original ọmọkọ lókè òkun. I am representing them and we are saying thank you sir. Ẹ ṣé ẹ má relent o gbogbo ìgbà tẹ́ bá lè máa ṣe ni kẹ́ máa ṣe ìwọ́de wọ́rọ́wọ́ ni ó nice gan ni. Ṣé rí ìwọ́de tí ẹ̀ ń ṣe wọ́rọ́wọ́ yìí ẹ̀ mọyì ẹ̀. Bàbá ńlá powerful message àròkò òun lè fi ránṣẹ́ sí àwọn northern part of Nigeria àti state and federal government wípé ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kájá dúró kẹ́kùn dúró káwá fi ìlú ẹkùn ká fi lájá lọ́wọ́. Ó ti pẹ́ tẹ́tí ṣe fún wa tá a mú mọ́ra ọmọ dùbúlẹ̀ jà ni wá ọmọ ṣàlọ̀ṣàlọ̀ kó tó jà lélẹ̀ níbi tá a bá dé àgbà kẹ́nìbọ̀dì kó wá máa pa wá lọ́kọ àṣòfò ọmọ mọ́ níbi tá a bá dé. Òun ni ìwọ́de yẹn wípé tí gọ́ọ̀mẹ̀ntì both the state and the federal and the northern leaders and elders tí wọ́n sponsor àwọn terrorists tó ń kó wọn wọlé tó sọ di source of living wọn kí wọ́n lọ sowó agbẹjẹmọ́wọ́ àròkò lẹ́yìn náà ń pa sí wọn. Ṣebí wọ́n pàrokò orí bàbá Oyèdòkú fún wa ẹ jẹ́ káwa náà fàrokò ránṣẹ́ sí wọn ṣùgbọ́n àwọn ò ní behave like an animal bí ẹranko bíi tiwọn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ yẹn is very very powerful. Mọ how powerful it is. Ẹ continue ẹ má jà relent o ẹ má jà relent o. Ẹ̀yin CNS àti Sẹ̀lẹ̀ ẹ̀yin white garment churches mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń gbàdúrà nu church tẹ́ ẹ̀ ṣe wá sí tẹ́ ẹ̀ ń fún wọn ní information kó ní kálukú bí àtàlàt kò tí ì tó ọ̀rọ̀ yóò yọ yín kúrò ń bẹ̀ ó níye àwọn church yín tí wọ́n ti kó lọ ó ní iye tó ti pa nínú white garment church. Olùṣọ́ àgùntàn wọ́n gbé lẹ́nu ọjọ́ mẹ́ta iná ìbámu mọ́ sísà kan sùn tó ló wà nínú ẹ̀mí ọlọ́jọ́ méje pẹ̀lú màláìkà mímọ́ lára ẹ̀ náà fi kó bá sùn fún. It's a disgrace on you white garment church. Ìgbà tá a máa ń rí yín tí èmi dára ti máa sábà rí ẹ̀yin white garment church tẹ́ máa ń wúlò nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó bá dé bá wa tẹ́ bá ti ṣe candle light àbí candle night fún èké tí Ọlọ́run bá pè sọ́dọ̀ ọ̀nà yín lẹ́yìn yẹn ẹ wúlò síbi kankan kò síbi tá a ti darí yín. Lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé kò dọ́dọ̀ yín. Ṣé rí gbogbo ẹjọ́ tẹ́ ẹ rò online ẹ kì í ṣe blogger. Ẹ bọ́ sí gbòòrò kẹ́kọ̀ọ́ wọn mọ́ kẹ́kọ̀ọ́ kó wọn síta kẹ́ ẹ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ìjọba wípé ó tó gẹ́ ọmọlẹ́fì àfẹ́ ikú mọ́ nílẹ̀ Yorùbá. À ń dúró dè yín o ẹ ti rí àjọ pè yín àtàwọn Pentecostal ni ṣe ra àwọn Pentecostal wọ́n ti bọ́ síta à ń dúró dè yín white garment church. Ẹ má wàá mẹ́mi orí burúkú online ẹ má wàá ríran orí burúkú lórí TikTok gbogbo yín tẹ máa ń jókòó sórí TikTok tẹ máa ń ṣe èrè bẹ́ẹ̀ ẹ bọ́ síta kẹ́ ló dúdú nífù ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ó ti mọ̀ náà ó ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Mo ní ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ onírọ́ ni mò ń pa. Okay. Yorùbá imams the song group preaching extremism division dé. Àlọ́ tó gẹ́ ọmọ Léfì gbọ́ nǹkan tí mo sọ. The League of Imams and Alfas in Yoruba land on Monday distanced itself from any organization or individual whose teaching promotes division, hatred, extremism, intolerance, discord, or any ideology contrary to the Quran and Sunnah in Nigeria.
They insisted not to support any organization or individual promoting division contrary to the Quran and Sunnah, saying such organization or individuals cannot speak on their behalf. This was contained in a statement jointly signed and released in Ibadan, the Oyo State capital. It was jointly signed by the President of the League and Chief Imam of Ekiti State, Jamiu Kewulere, Vice President and Chief Imam of Ogun State, Saadulaye Bangbola, Life Grand Patron and Chief Imam of Oyo State, Abdulgani Agbotomo Kekere, Chief Imam of Osun State, Musa Animashan, Chief Imam of Ondo State, Abdul Hakim Akorede, and Chief Imam of Ikorodu Division and Chairman Rabita Lagos, Shefiudin Ademoritan. Ẹ ṣé gbogbo yín yẹn. God bless you. Ẹ ṣé, thank you. Ètì ẹ̀sìn Mùsùlùmí lọ́dọ̀ tèmi yèyé dára, gbogbo ẹ̀sìn ni mo fara mọ́. Ṣùgbọ́n àwọn ẹranko tó ti darapọ̀ máàrin wa, ẹ jẹ́ ká yọ wọ́n dànù bẹ́ẹ̀ ní yọ jìgá. God bless you. Ṣùgbọ́n kọ́rọ̀ mi lè yé yín, tẹ̀lé mi wá wo fídíò yìí. Number one, mo kí gbogbo ẹ̀yin Mùsùlùmí, mo kí yín kú oríire. Ẹni tí ò bá mọ nǹkan ló máa rò wípé kò ń gbèjà Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ ọba tó gbèjà ara ẹni. Ọba tó tú orúkọ ara ẹ̀ ṣe ni àìmọ̀kan ní jẹ́ kéèyàn sọ wípé mò ń gbèjà Ọlọ́run. Nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ wípé àwọn bandits sọ wípé kí wọ́n impose Sharia law. Máa gbọ́ bashing here and there. Wọ́n ní àwọn bandits tún sọ wípé 1 billion. Wọ́n ní àwọn bandits tún sọ wípé kí wọ́n ṣí àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ tó jẹ́ ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Obìnrin principal tó wà nínú igbó, she's just a woman like you and I tó lọ síbi oúnjẹ òjò ẹ̀, kò bá kò tí ìbò, kò dìbò, kò bá palliative, kò dìtẹ̀ ìjọba, kò bá ìjọba jà, kò mọ bó ṣe jẹ́, ó kàn lọ bí iṣẹ́ ẹ̀ ni àwọn bandits dẹ̀ wá gbé. Òun kọ́ ló ṣe o, ìjọba làwọn bandits fẹ́ bájà, ṣùgbọ́n òun ló ń pay price. Òun náà tún gbé bọ́lé lórí tán ní kó sọ̀rọ̀ wípé àwọn ò bẹ̀rẹ̀ Sharia law, àwọn ò dẹ̀ béèrè 1 billion. Àwọn ẹlẹ́wọ̀n làwọn ní káwọn tú sílẹ̀, bó tiẹ̀ jẹ́ wípé ẹlẹ́wọ̀n tó ní kán tú sílẹ̀ náà kò ń ṣara ẹ̀, nítorí tán bá tú wọn sílẹ̀ náà àwa náà máa dà láàmú. Ṣùgbọ́n ìyẹn kù sọ́wọ́ ìjọba tọ́mọ bó ṣe máa fi ogun òtòlótó kọ́mọ báwọn aráabí ṣe máa délé. Àwa ò mọ̀ nípa ohun tá a mọ̀ ní wípé a fẹ́ kí wọ́n délé láyọ̀ àti àlàáfíà bí ìyàwó àbí bí ìyá àbèjì àbúrò Adédìbú ṣe dé ilé ní ayọ̀ àtàlàáfíà. Ṣé wá rí ẹ̀yin ajá olóṣèlú tẹ́ ń choose ọ̀rọ̀ wa, tẹ́yìn fún ọ̀rọ̀ tiwa ní interpretation just to witch hunt us. Tẹ́yìn competition ẹ wá ṣe rí tí Ọláyínká Bello nígbà tí mo rí tó sign petition tó lòun forward ẹ̀, kò jọ mí lójú torí wípé mo mọ ibi tó ń dùn. Akamẹ́wọ̀làkà pẹ̀lẹ́ kí tiẹ̀ lórúkọ Mùsùlùmí ẹ̀jàre kí lè máa pè é. Ojú tún gbà mí tí lẹ́ẹ̀kan sí fún ẹ Mẹ́wọ̀làkà. Fídíò jáde tàì jáde, ó dẹ̀ ń jẹ́ kán máa bú kókó, fẹ́ máa jẹ́ kán máa béèrè wípé ìran wo ló ti wá, àbí àwọn fámìlì ọmọ ilẹ̀ ibo ni ẹ nílẹ̀ kó tó àjíire ilẹ̀ Yorùbá. Ìran ire ló ti wá, ṣe bá wa ta jọjọ́ ọmọ ìran kan náà rèé. Iléṣà tó ti wá, wọ́n gbájúmọ̀ wọ́n gba láfẹ̀, olóríire ẹ̀dá lọmọ Iléṣà. Àwọn ọmọ Iléṣà ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́, ọmọ olóbì kan wọ̀wọ̀ ti rí wọ̀. Wọ́n lélẹ̀ tó bá jẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni, èyí tí ò bá jẹ́ tẹni irú wọn á wọ̀ sínú igbó. Ẹranko burúkú ló máa ń múrú wọn jẹ. Wọ́n ní kò sí nǹkan tó ń fọ̀gẹ̀dẹ̀ ṣe nígèṣà lúléṣà ẹ̀yẹ̀lẹ̀ jẹ́.
Iléṣà Ìjẹ̀ṣàrú Máṣọṣẹ Ọ̀tàlàbó ṣe àwọn olóríire ẹ̀dá adùnbárìn adùnbátò ó dẹ̀ fẹ́ sọ wọ́n lórúkọ tí ò ṣe tiwọn pẹ̀lú àbòsí ayé òfò tó wá. Báwo láká ojú gbà wá tì fún ẹ gbogbo àwa ọmọbìnrin gbogbo àwa ìyá you a disgrace to us lórí fídíò òfò tó ṣe síta. Ìjọ wo ló become a Muslim gangan tó gun dé tó ẹ̀yin èèyàn ẹ̀ fúnra ni o. Mẹ́wọ̀ láká ẹ̀sìn mùsùlùmí ó ti gbòdì lára mẹ́wọ̀ láká o. Ẹ̀sìn ti gbòdì lára gẹ́yìí o ó ti ní lára o torí tí ò bá ní ẹ lára ó kì í rárá fi balẹ̀ kó tiẹ̀ máa rárá fi wòye nǹkan tó bá ń ṣẹlẹ̀. Okay. Mama principal wà ní dungeon àwọn terrorists. Wọ́n gbébọn sí létí lótìtọ́ this time around. Wọ́n jẹ́ ká rí traces ìbọn yẹn. Ṣùgbọ́n Mẹ́wọ̀ láká àwọn nǹkan tí kò yí ẹni mo ní kí wá pàkíyèsí ẹ̀ sí o. Ṣé o rí bó ṣe fò fẹ́rẹ̀ tó sáré bọ́ síta ẹ̀? You are a disgrace to yourself. Ojúde ìgbà mi tì fún ẹ wípé o ní o ti bímọ márì àbíyamọ ni ẹ ìbàjẹ́ kó jẹ́ ìwọ ló wà lọ́dọ̀ àwọn terrorists yẹn àbí lára àwọn ọmọ ẹ̀. Ìkànnì ẹ̀ náà. Ara àwọn fídíò tí woman yìí ti ṣe jáde àti other sister tí wọ́n pọnmọ sẹ́yìn gbogbo wa la rí wípé àwọn terrorists máa ń gbọ́pàá sí wọn lẹ́yìn. Ẹ fàhírà balẹ̀ kẹgbẹ́ analysis kẹgbẹ́ láyé mi o àti wọ Mẹ́wọ̀ láká ẹ bá mi ṣe fídíò ìkódọ́dọ̀ ẹ̀ torí ìdí ló fi máa ń ronú. Ẹ̀yin ò lè máa kó gbogbo wèrè láti ran orí dé kánẹsẹ̀ kó bó gbogbo ẹ̀ mọ́ra kó wá rò ìpín ọpọlọ ya straighting orú ti mú ẹ lọ́pọlọ o ò lè dánú rò mọ́ wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀ dìran ràn ó jọyàn ó jọ eégún àmọ́ bí tá a lè place ẹ símọ́ láàrin àwọn ọmọ kóòtù original ilẹ̀ kóòtù àti ajíire torí ìmúra ẹ ti gbòdì gbogbo nǹkan ẹ̀sìn mùsùlùmí ti gbòdì lára ẹ ṣó o rò wípé gbogbo ránran tó kó sí tó o jọyàn ó dàbí ẹranko ó jọ eégún ó wùyàn nílẹ̀ Yorùbá kò jẹ́ kó ọpọlọ ẹ pé mọ́ ó rò wípé gbogbo ránran tó ń kó sí tó ń gbá yìí kiri ilẹ̀ ó rò wípé òun ni wọ́n fi máa wọ ọ̀run òun ni Allah fi mọ̀ wípé òun ṣe ẹ̀sìn eye service náà pé àwọn tó o bá nínú ẹ̀sìn tán bí sínú ẹ̀sìn tán há wọn ní ìgbà tí wọ́n rí òtítọ́ àwọn gan ti ṣí ojú Mẹ́wọ̀ láká gbábòsí lọ kó ṣì dànù ṣùgbọ́n wá gbálàyé mi tán. Àwọn fídíò tí àwọn sisters wọ̀nyí ti ń release àti Mr. Oyedoku tí wọ́n gé orí ẹ̀ ṣé ẹjọ́ ṣé àkírí bó ṣe gbé ìbọn sí ẹ̀gbẹ́ tí wọ́n báyìí. Okay, kó o lè mọ̀ àtẹ̀yìn èèyàn mi ká lè mọ kúlẹ̀kúlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí kí ló dé tó ṣe jẹ́ pé ìgbà tí wọ́n ní kí woman yìí wá deny àbí kó debunk kan tó kọ́kọ́ bẹ̀rẹ̀ at the beginning kí ló dé tó ń gbébọn sí létí this time around. Ìgbà tí woman yìí tún máa sọ̀rọ̀ lọ ó ní ijó tó ṣe fídíò yẹn bóyá àná ó lóun ló pé 24 days tó ti wà ní dungeon of terrorists 24 days láti 24 days ago ní ọ̀rọ̀ yìí ti jáde o tó ti ń jẹ́rìnrìn wọ́n kọ́kọ́ bọ́ síta wọ́n ní àwọn kọ́kọ́ fẹ́ ṣe meeting pẹ̀lú gọ́fúnà tó já sí wípé ṣé Mákindé padà bọ́ síta pé òun ó ti lọ rí wọn o àbí kò lọ rí wọn ìwọ àtẹ̀mí mọ̀ wípé ó ti lọ rí wọn. Ẹ̀yìn ìgbà tí wọ́n dìmáàdì fún gọ́fúnà mo bọ́ síta mo ní kíní yóò make sense ṣé ẹ rí kidnapping yẹn ó lọ́wọ́ ara lẹ́nu kò dẹ̀ ṣe mẹ̀kúnnù àwọn kàǹkà ní ó lọ́wọ́ wọn nú ó ti clean jù kò make sense ṣé ẹ dé ó di kejì ìgbà tí Mákindé lọ rí wọn ṣó padà bọ́ síta rabaraba pé Mákindé náà fẹ́ rí tá padà máa gbọ́ online wọ́n ní wọ́n dìmáàdì fún 1 billion gbogbo wa dẹ̀ mọ̀ pé bọ́n ṣe máa ń dìmáàdì káàkiri nìyẹn ṣé rọ́ ni Mẹ́wọ̀ láká ṣé o fẹ́ sọ wípé ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé tó bá ti terrorize àwọn èèyàn tó kidnap wọ́n máa ń dìmáàdì fowó torí ó ti wá ń jọ irọ́ létí ti ẹ̀ sìn torí o fẹ́ ṣàbòsí ẹ̀sìn o fẹ́ sọ wípé irọ́ ni gbogbo wa pa àtijọba ń sìn ṣé orí ipò ti ṣẹ̀sìn ṣé orí ipò ojoojúmọ́ ló ń para ẹ o ti fi ra ẹ hàn o ti jẹ́ ká mọ̀ wípé ọ̀tọ̀ ló rìn láàrin àwọn abiyamọ ilẹ̀ kó o tó àjíire ojú èdè máa bó fún nǹkan tó ṣe. àbí kò yẹ ṣé ó ti nígbà tó kidnap any one of them tí wọ́n béèrè ransom wọ́n wá demand fún 1 billion yẹn kínní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kọ́kọ́ oúnjẹ wá Mẹ́wọ̀ láká etí inú ẹ fọ́ títẹ ògbọ́ràn àbí ní Èkìtì some months back wọ́n kidnap màmá arúgbó wọ́n bá sùn títí ìyá yẹn kú sábẹ́ wọn gbogbo media house Nàìjíríà ló gbé ìgbà tó ní káwọn á gbé òkú ìyá wọ́n dìmáàdì fún oúnjẹ wọ́n dìmáàdì fowó wọ́n dìmáàdì fún cigarette drug oríṣiríṣi wọ́n tún wá ṣe paríparí ẹ̀ wọ́n wá dìmáàdì fún virgin kan mú virgin wá. Mẹ́wọ̀ láká ṣe fẹ́ sọ fún wọn pé wọn ò fún àwọn wèrè yẹn ní virgin kó tó release òkú yẹn àbọ̀ ọ̀rọ̀ wípé gbogbo wa lásùn tọ́pọ̀lọ́ wá dorí kodò
gbogbo wa la mọ̀ pé wọ́n lọ fún àwọn terrorist ní virgin. Ọmọ wo ni virgin tí wọ́n lọ fi ṣàgbákò tán fi rúbọ òfò àtàdánù yẹn kó máa rónìkùn Nàìjíríà Èkìtì state government. Láwọn láká gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ ìwọ tún bọ́ síta pé irọ́ ni ó yẹ kán kí mùsùlùmí kú oríire. Oríire kí ni? Ṣé ní northern part of Nigeria a kì í rí wọn pé tó bá ti pààyàn tó bá ti fi ṣe iye rádaràda wọn Allahu Akbar ni wọ́n máa sọ. Sọ́ọ̀tà bọ́ síta ó ní ẹranko ni wọ́n. Ṣé ọmọ iye ọdún tí àwọn sheik àti chief imam ní north tán ti bọ́ síta lórí ọ̀rọ̀ terrorist lọ ilé tó wá ṣẹlẹ̀ báyìí ó ti wá gbé parí ó ti wá fẹ́ máa sọ wípé Ọlọ́run ti Allah ti vindicate àwọn mùsùlùmí òponú. Jọ ṣé àwọn tó ń pààyàn tó bá ti fẹ́ pààyàn Allahu Akbar ṣé ní orúkọ Jésù ni wọ́n sọ àbí eriwo yà òun ni àṣewá ní bìlífù wípé mùsùlùmí ni wọ́n àbí gbogbo ibi tí wọ́n ti attack ní northern party tí wọ́n ń gbé fídíò jáde ok ẹjẹ́ àsọ ti Kwara wọ́n mọ iye ṣọ́ọ̀ṣì tó ti dáná sun kí ni nǹkan tí wọ́n sọ nígbà tó lọ sí village tó dáná sun wọ́n tó kó wọn lọ wọ́n náà sọ wípé wọ́n ní láti gbà fún sharia kọ́ dẹ̀ máa sọ kọ́ change kọ́ become an Islam by fire by thunder wọ́n ní wọ́n kọ́kọ́ ń kọ́ wọn ní ọ̀nà doctrine bó ṣe máa kírun ìgbà tára ìlú sọ wípé àwọn ò kọ́ òun náà padà lọ pa wọ́n mẹ́wàá láká inú ayé ìkọ́ ló wà ó sọ̀rọ̀ ni sori pé ògbọ́n sori pábòsí bá tiẹ̀ jẹ́ alábòsí ni ò ní kejì inú àbòsí. Owó afọ́fẹ́rẹ́ bọ́ síta oní God has vindicate o ní 1 billion obìnrin yẹn sọ wípé irọ́ ni oúnjẹ ó ní irọ́ ni ó wá ní pátápátá parí ẹ̀ wípé sharia kò dìmáàdì fún sharia kóró gbá lẹ́nu ẹ̀ tó bá jẹ́ wípé nǹkan tó sọ yẹn irọ́ ni kó lè má mọ̀ páwa kan ní ọpọlọ jù ẹ́ lọ. Ọlọ́run á yọ ẹ́ lórí ọ̀rọ̀ yìí wọn ò ní sí lára àwọn tó máa fi kó fáìlẹ̀ ọ̀rùn tó wà nílẹ̀ ilẹ̀ Yorùbá torí tó bá continue with the way you are doing now wàláì àwọn tó fẹ̀yìntì nínú ẹ̀sìn mùsùlùmí by the time tí ọmọ Yorùbá bá ṣe tán pẹ̀lú ẹ̀ wọn ò ní lè gbà ẹ́ lẹ̀ wọ́n á fi ẹ́ kó fá ọ̀rùn tó wà nílẹ̀ torí aṣojúràn ló ṣe àtọjúbọ̀ ló ṣe mi ò sọ wípé o ṣe jẹ́ mùsùlùmí ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan èèyàn máa forí pípé ṣe wó rẹ̀ ẹ̀ náà wá máa rùn wá máa bùtì nínú ooru burúkú nu Nàìjíríà ẹni tó waṣọ tó fẹ́lẹ́ gan gbé fàánù kiri ìwà wá kan àkànpọ̀ bí àlùbọ́sà wà wá dàbí eégún gbáríyẹ̀ wá máa bùtì ìṣẹ́jú kan gbogbo ọjọ́ tó bá ti bọ́ sọ̀rọ̀ náà ẹ ò ṣẹ̀ṣẹ̀ ò sí ilé látàrí ó ṣẹ lọ sóko gbẹ́nu òṣì lọ èmi dára mi sí ní Nàìjíríà mo ní fáàm kókó ṣì dànù owó ẹgbọ́ síta ó wá ń sọ fún àwọn èèyàn wípé wọn dìmáàdì fún ṣàríà kóró gbá lẹ́nu ẹ tí wọn bá dìmáàdì fún ṣàríà over 24 days tí wọ́n ti dìmáàdì fún kíní ẹ̀ tí gbogbo everybody ti complain nígbà tí wọ́n wá rí wípé àti gbogbo league imam àti chief imam àti gbogbo àwọn olóríire ẹlẹ́sìn mùsùlùmí tó ń darí ẹ̀sìn nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá tó ń jẹ́ ojúlówó ọmọ kan tó mọ̀ òtítọ́ àtòdodo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá kọ síta wípé àwọn ò fọwọ́ sí gbogbo nǹkan tí àwọn terrorist tó demand àtowó àtọ̀pá àti sharia wọ́n láwọn ò wà in support àbálòkò tó ọjọ́ méjì sí wọ́n wá ní kí wúmà yìí ṣe fídíò síta wípé àwọn ò béèrè gbogbo kinní yẹn irọ́ ló ń pa ìjọ tí wọ́n ti sọ tó ti káwọn pípù yẹn lọ tí a ti pariwo kinní online kí ló dé tó ṣe ti gbé wúmà yìí jáde bí a bí the 3rd or the 5th day or 1 week after wípé irọ́ ni o àdìmáàdì fún gbogbo kinní kí ló dé tó dúró kí gbogbo everybody kan sọ wípé irọ́ àti Christian àti oníṣẹ̀ṣe àtọba àti joyè àtijọba àní gbogbo nǹkan tó dìmáàdì àní fún wọn àwọn ọmọ àlè Gúmi àárín wa tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn wọ́n wá sáré lọ bá wọn kí wọ́n sọ fún wọn kán yí ẹnu padà gbogbo wa mọ géèmù tó ń lọ ìwọ wá sọ wípé obìnrin yẹn èyí lè sọ kékeré ó ti vindicate ní ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ń ṣọ̀dẹ̀ àbòsí ni ẹ́ ṣòro wípé gbogbo ìmúra àti rándanràndan tó ń ṣe tó ló gbèsè mọ́ wèrè ó rò wípé á mú ẹ lọ sọ́run òun ni Allah ń wò ní àbòsí ló ń ṣe kàn fìyà jẹra ẹ ó wá fìtì àwọn ọmọ Saudi ó jọ àwọn ọmọ Saudi pẹ̀lú ìmúra àti borí òfò tó ń bò látọ̀ ìkànnà désàlẹ̀ tó ń wọ sọ́ọ̀sì nínú ooru burúkú ó jọ Saudi ó tún jọ Yorùbá gbogbo àlùbáríkà nǹkan tó jẹ́ Yorùbá lára ẹ ọ̀run wá gbé pamọ́ fún ẹ ó wá rí rọrùn ó jára ayé ó jára ọ̀run ó jọ anybody yet ó ní tìjú tó bá jẹ́ bí ọkọ ẹ ṣe sọ pé kó máa múra bí olóbùkún bí ẹni tí nǹkan ti ṣe òun ló ṣe ń fẹ́ then I am very sorry I will tell you the truth he doesn't love you a bit ẹ̀sìn òní tó bá fẹ́ fẹ́yàn tó ń ṣe ẹ̀sìn míì tó wá convert kò ní kó ṣí èrè mẹ́wọ̀n láká ẹ̀sìn ti ní ẹ láàárọ̀ ti gbé parí ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ̀yin èèyàn mi kéré o ẹ gbà wá o gbogbo ọmọ kóòtù àjíire Mr. Sule Ògúndáre ní Ayédùn Èkìtì ó ti bá yé jẹ́ ó ti sọ ọ̀bànúṣe jẹ́ o
wọ́n ní Mr. Sule Ogundare ẹ̀yin ọmọ Èkìtì ní ìlú Ayédùn Òkè Ayédùn lẹ́kìtì wọ́n ní Mr. Sule Ogundare bàbá ẹ̀ òun ni ìmáàmù ní ìlú yẹn gbogbo wa la mọ̀ wípé ẹ̀sìn mùsùlùmí kò tí ì fara rọlẹ̀ dáadáa ní Èkìtì dáadáa gbogbo wa la mọ̀ ìwọ̀nba pé níṣẹ́ àwọn èèyàn òun ló ń ṣe ẹ̀sìn mùsùlùmí ní Òkè Ayédùn lẹ́kìtì ìgbà tí bàbá ẹ̀ ṣaláìsí òun wá take over wọ́n ní Sule Ogundare ó ti bayé jẹ́ ó ti bọ̀rún ṣe jẹ́ o ní Òkè Ayédùn wọ́n ní kò jẹ́ kéku ó ké bí eku ẹyẹ òkè bí ẹyẹ Sule Ogundare wọ́n ló ti gbàbọ̀dẹ̀ fókè Òkè Ayédùn ó ti lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn báńdíìtì wọ́n ti ń jí àwọn aráàlú gbé bó ti ń pọ́mọ kékeré bẹ́ẹ̀ ló ń gbàgbàlagbà kódà wọ́n ló ti kó jìnnìjìnnì bá ọba Òkè Ayédùn orúkọ wọn a máa jẹ́ Fẹ́mi Arìbísálà ẹ̀rù ń bà wọ́n ló sọ pé dandan ó ní láti wà converted to Islam ó ní láti máa pèrò ó ní láti máa kírun ìgbà tí ẹ̀mí bàbá yẹn tó wé pẹ̀lú ìfẹ́ bọ́ wọ́n ló wà force láti ṣe. wọ́n ní kẹ́ máa wo Sule Ogundare tẹ́lẹ̀ kò níṣẹ́ kò lábọ̀ tẹ́lẹ̀ o oko náà ló ń dáná o níwọ̀nba ni o ṣàdédé lójijì náà ní owó burúkú yamùrá sí lọ́wọ́ lẹ́nu ìgbà tán nọ́tìsì pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kidnap ní Òkè Ayédùn wọ́n lówó burúkú wá wọ́wọ́ máa yìí wọ́n ní àtàárọ̀ àtọ̀sán báyìí ó máa kó àwọn onílù everybody sẹ́yìn tá a máa ṣe yàlà tá a máa ṣe yòlò láàrin ìlú lókè Òkè Ayédùn wọ́n ló ti kó everybody láyà jẹ báyìí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ gbogbo ọmọ kóòtù àjíire àwọn ọmọ Òkè Ayédùn ní ìlú Èkìtì àwọn níná ní kí n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin ọmọ kóòtù píkṣọ ilẹ̀ ń wò tó fi fìlà borí tó gbé gíláṣìsì sójú yìí wọ́n ní ká ẹ bá wa ariwo lé lórí o kó má sọ Òkè Ayédùn kó má sọ the northern part of Nigeria kó fi ọba kábíyèsí Fẹ́mi Arìbísálà kó fi wọ́n lọ́rùn sílẹ̀ kó dẹ̀ má pa àwọn ọmọ kéékèèké wọ́n ló ti lọ gbàbọ̀dé bandit kidnapping sí Òkè Ayédùn o ibẹ̀ nìkan kọ́ là ń lọ lèmi wá wo fídíò. Gidigidi èmi fúnra mi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ mi àwọn kidnapping ẹ̀ àwọn á bèrè owó mo wá sọ pé ní fún ọ lówó àwọn ṣe àwọn mú ọmọ yẹn bí oṣù méjì ó wà pẹ̀lú wọn àsìkò no cash àwọn bèrè 80 million mo ní àní fún ọ lówó ọmọ yẹn wà lọ pa ọmọ yẹn dì sí báyà rí ikú ẹ̀. Orúkọ mi ní Alhaji Yakubu Bello Sarkin Fulani ní Oyo State. Aláàjì gẹ́gẹ́ bí awuyewuye tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹ̀sìn jẹ́ ṣíríkì Fúlàní ní gbogbo Ọ̀yọ́ State. Báwo ni ó ṣe rí lára yìí? Kí ni àwọn kan tí ẹ̀yin náà? Nǹkan tó ṣẹlẹ̀ yẹn nǹkan tí ò dáa ni. Nǹkan tí ò dáa kò ní orúkọ méjì o. Kò dáa náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé ìjọba náà ni à ń rò ìjọba kó gbé ìgbésẹ̀ lérí nǹkan tí ń ṣẹlẹ̀ kó ní ìpinnu torí àwọn yẹn tí ń ṣe ìbàjẹ́ àwọn ọmọ ẹnìkankan àwọn fi ẹnìkankan sílẹ̀ àwọn tí ń ṣe ìbàjẹ́ gẹ́gẹ́ bí kidnapper àwọn fi Fúlàní lẹ̀ àwọn fi Yorùbá lẹ̀ àwọn fi Haúsá lẹ̀ àwọn fi Ìgbò lẹ̀ tí ara wa nìkan lọ́mà àwọn tá a jẹ́ ará ìlú pẹ̀lú àwọn tá a jẹ́ ìyá Fúlàní tá a wà nínú ìlú ìsọwọ́sowọ́pọ̀ láàrin wa ká kojú dá àwọn tí ń ṣe ìbàjẹ́ kí Ọlọ́run tú àṣírí wọn ká fún ìjọba ní sọpọ́tà. ní kíni àti ìbẹ̀rẹ̀ ọba àwọn.